transfer yalla ya Lizzy. Padà sí ilé. Ẹ má wọlé o. Challenge ni. Sì lọ́dọ̀ wọn nìyẹn. Ẹ mọ iye owó tí ń fi rajà lọ́wọ́ wọn. Okay, 91,000. Tó sì tó jẹ́ customer wọn. Àwọn gan orí wọn ò pé. Àní set down ni. Ọmọkùnrin tó dẹ̀ ṣiṣẹ́ yẹn ó ti gbowó láti lè ṣe n tó ṣe yẹn ńgbà tó ti mọ̀ pé Lizzy ni. Ibi tá a ti máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan ìjọ̀kan gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa. ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ máa wo picture tí ẹ wo bọ́n ṣe ń rẹ́rìn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wípé setup làwọn ṣe àwọn ti set ẹ̀ down so ṣé tán bá mólè ànírọ́ ọlọ́pàá kó tiẹ̀ mọ́ lágídí sóbìnrin yẹn á lè rìn wá bá yín ipe kó fi clear owó tí ò wọnú transfer ẹ̀yin ẹ wo inú ṣọ́ọ̀bù wúmà yẹn ẹ wo ibẹ̀ ẹ gbàgbé ń pa pé bóyá Lizzy owó rẹ̀ ká oṣù ẹ wá wo ìṣesí wọn bẹ̀ èèyàn lè lo anything ìjàbù láti lè ṣe rí tán bá rí yín lẹ́kọ̀ọ́ báyìí ìṣe bẹ́ẹ̀ náà fi ṣe máa tajà oníṣòwò dẹ̀ ní Lizzy ìmúra rẹ̀ iná fi máa tajà fún kò dẹ̀ lè pay ẹ̀ èyí gan àwọn náà ti lùzì àti tajà èèyàn kan tó ti lùzì lọ́dọ̀ wọn nìyẹn ẹ mọ iye owó tí ń fi rajà lọ́wọ́ wọn okay 91,000 tó sì tó jẹ́ customer wọn àwọn gan orí wọn ò pé àní set down ni ọmọkùnrin tó dẹ̀ ṣiṣẹ́ yẹn ó ti gbowó láti lè ṣe n tó ṣe yẹn ńgbà tó ti mọ̀ pé Lizzy ni ẹ wá ń ṣí ìjáàbù èèyàn ẹ jẹ́ ká máa wo tó máa bìkọ́mù lórí ọ̀rọ̀ yìí ẹ pé àwọn èèyàn wọ́n tiẹ̀ ti ní pápápá wọ́n ti láwọn máa dáná sun wọ́n ti kó táyà kalẹ̀ wọ́n máa dáná sun ogun bá dẹ̀ sọ ẹni ràn yín gan ó máa sá kúrò nù àwa dẹ̀ mọ́ sẹ́tọ̀ wọ́n ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ tá a rí wọ́n ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ti mọ̀ wọ́n nìyẹn wọn ò lè jẹyọ mọ́ orí Mohbad máa dájọ́ wọn ò lè jẹyọ mọ́ ẹ gbà bẹ́ẹ̀ ẹ tẹ̀lé fídíò àti fọ́tò yìí ní kẹ́ ẹ tẹ̀lé àtòhùn wọn. Drop your comment, remember to like, share and follow us. Thanks for watching.